ẹ̀yin lẹ rẹ́pù. ẹ̀yin lẹ rẹ́pù àbí. ẹ̀gbọ́n mi ni ó bí ọmọ yẹn bọ̀ òun àti bàbá burúkú tán dúró ẹ̀ wọ́n jọ ń gbé ní apartment kan náà. oní client tí o ti lọ gba details wọn ó ti gbà tán. wọ́n jọ ń gbé ní apartment kan náà nítorí yàrá mẹ́rin ló wà nínú ilé yẹn àwọn gba wíńgì kan bàbá ọmọ yẹn gba wíńgì kan bọ̀ bàbá ọmọ yẹn ó mú wọn mú bàbá torí ìyàwó tí bàbá ọmọ yìí fẹ́ ó ṣe léètì ni ṣe understand bọ̀ bàbá ọmọ yẹn jẹ́ pé union ni bọ̀ iṣẹ́ ti pín nowadays ó wá lóun wa mọ́tò travel bọ́ máa ń fi owó lẹ̀ sí àkáǹtì ọmọ yẹn. skul ọmọ yìí gangan náà ẹgbẹ́ ilé ló wà pé tó bá ti ń dé kó máa dé sọ́dọ̀ àwọn neighbor tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé. bọ́ àná èmi ti lọ bí iṣẹ́ torí transport lèmi ń ṣe iṣẹ́ mo kàn rí kọ́ ni kí n máa bọ̀ nínú àdúgbò. gbogbo àti máa dé inú àdúgbò àwọn yẹn ti observe tó ń ṣẹlẹ̀ inú àdúgbò wọn ń gbàrú ọmọ inú ilé kò lọ skul. wọ́n rí i pé máa yí ṣáà ń drag ọmọ tí àwọn gẹ́gẹ́ bí nínú ìgbé kọ́ ọmọ yẹn máa lọ sí skul. àsọmọ wọn yẹn gọgọgọ náà ti observe pé wọ́n ti fi ọ̀rẹ́ òun sí inú ilé mi dé mo bá wọn lẹ́nu iṣu yẹn àwọn yòó tí sọ tó ń ṣẹlẹ̀ gan fún mi àdáìlára kí ló ṣẹlẹ̀ ní 844 lọ́ọ́ bí iṣẹ́ ni wọ́n láwọn ò lọ. àwọn ní dádì lára. àwọn ní dádì lára broken ló kọ wọn ìgbà tó mọ lára òun ò yá ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ogun fún àṣetorí iṣẹ́ kàtán ti sílẹ̀kùn mọ́ ọmọ ẹ sínú second room wọn náà fẹ́ fi lé ọmọ wọn lọ school wọ́n kàn yọ 1000 tó tún wọ́n fún ọmọ wọn yẹn padà pé kó tó fi join owó tí wọ́n ti fún tẹ́lẹ̀ kọ́mọ ẹ̀ ṣàmà lọ school wọ́n á sọ pé àwọn á tẹ̀lé dé òjé àwọn gbọ́dọ̀ tẹ̀lé dé school gbà tí mi ìdẹ̀ mọ́ bí wọ́n ṣe ń ṣe inú wọn mi sọ̀rọ̀ ìníyà ọmọ yẹn kàn ní ẹ má tẹ̀lé mi ọmọ yẹn kúrò ní gbé wọn ọmọ yẹn lọ aṣọ ọmọ wọn lọ school ọmọ yẹn wá cross ó padà sínú àdúgbò yìí wá dúró ó sọ ẹ mọ̀ pé ọmọ kéékèèké bàjẹ́ wọ́n ti ń sọ̀rọ̀ yẹn fúnra wọn ibẹ̀ làwọn èèyàn ti ń observe inú ilé wọn ní àdúgbò èmi dúró mi túmọ̀ gángan wọ́n ṣáà ní kí n dúró mo dúró àwọn gẹ́gẹ́ ti múra tẹ́ ti wọ aṣọ burúkú wèrè tẹ́ wọ̀ lánàá náà ni wọ́n ti múra tẹ́ ti ń lọ ó gẹ̀rí táwọn yẹn pé gbé kí n wá nǹkan kan ṣẹlẹ̀ ní inú ilé bá àwọn òmọ́mọ́ tí ó jẹ́ àwọn gbáriwo nínú ilé mo ní àpàṣẹ àti ẹ̀gbẹ́ náà jọ ń gbé inú ilé ọmọ tiwọn náà obìnrin ọ̀rẹ́ ni àwọn méjèèjì àwọn ti lé ọmọ tiwọn lọ skul Sùlíyánà ti máa lọ sí skul nílò lè ṣẹlẹ̀ ẹ dúró ẹ má wọrí mo kàn wọ ibẹ̀ yẹn ni mo ní ta ló wà ní kọ́tì yẹn wọ́n ní Sùlíyánì òun ni ó lọ skul ni ó lóun ò lọ kí lóde tó lọ skul ọmọ yẹn kàn sunkún ni kí ló ń pa ẹlẹ́kún ó ní dáàdì lára wọ́n fọ́ọ̀sì òun wọ́n gbọ́n sùn gbà tó ń múra skul táwọn dẹ̀ fún 1000 mi ìmọ̀ tí mo fẹ́ ṣe kò yé mi pé dáàdì lára wọ́n fọ́ọ̀sẹ̀ wá wojú gbogbo àwọn tó wà ní ibẹ̀ yẹn ṣé tẹ́ ẹ ní kí n máa bọ̀ tẹ́mi fífi ṣe ẹ̀dẹ̀ mílẹ̀ tẹ́ ni wá rí tẹ́ ẹ sọ fún mi lélẹ̀ wọ́n ní kò sẹ́ni tó lè lọ kojú wọn torí OPC ni wọ́n há ọ̀kadé bíbà ìlànà náà ni àwọn ibi náà ti bọ́ wú ẹ̀dọ́ mi ẹ̀ ní mo kà dìde mo kọ́ pọ́ mọ́ yẹn àbọ̀ ṣé òótọ́ ni ní òótọ́ ọmọ yẹn sunkún ní ìdí ẹ̀gbẹ́ àwọn tó lè jóbìnrin tó jágbàlagbà wọn kò wọlé tọmọ yẹn nígbà wọn máa gbé kìnìún yẹn dé mo wá lọ bá wọn nulẹ̀ ara ti tù wọn ara ó ti tù wọn èmi gángan mo wọlé lọ bá wọn ti bọ́ sọ́lẹ̀ aṣọ wèrè láti wọ̀ tí mi ti rò bá ti lọ bí iṣẹ́ wọn á dùn ẹ̀gbọ́n Bùràtáyọ̀ àwọn èèyàn wá yín táwọn fẹ́ rí yín wọn láwọn fẹ́ súnà táwọn bá jí àwọn wà bá mi lórí màtá ẹ dìde wọn làwọn ò dìde ṣe ti rí Sùlíyà lé ni wọn làwọn ò ti rí ta ló fún Sùlíyà ní 1000 wọn ní Sùlíyà àwọn òrí mu kàn ní kó pọ́ ọmọ yẹn wá kò yẹ kí n pọ́ ọmọ yẹn ní crowd yẹn bọ́ àwọn náà fà á mu kàn ní kó ọmọ yẹn máa bọ̀ ọmọ yẹn kàn yọ 1000 wọn kàn sọ fún mi báyìí pé tọrọ tó pa mí lẹ́kùn lánàá yẹn wípé ó lè bí ń pa òun mo ní ebi ọmọ tẹ bí inú ṣẹlẹ̀ fún 1000 tó bá lè bí ń pa yín ẹ̀dẹ̀ lẹ́ẹ̀tì rí láàrẹ̀ tẹ̀lé jọ ń gbé inú ilé ṣe ọ̀rísítà wọ́n á fi ọ̀rọ̀ yẹn bẹ̀ wọ́n á pa àwọn tó wà ń bẹ̀ pé kàn wá jẹ́rìí wọ́n mú ẹ̀gbọ́n jáde
wọ́n ní ṣé mi lówó tí mo lè ná láwọn lórí nítorí sọ fún mi lánàá nìyẹn ẹ má bàa ń pè mí ò mẹ́yìn ayìn mẹ́ni tó dé má pọ̀ lọ́pàá ẹ bá pa àwọn tó ń wà ní tó mọ àdúgbò mo fẹ́ débẹ̀ wọ́n á gbé ọmọ yẹn pọ̀ wàsádì yìí tí ìṣe ẹni mò ń gbé pọ̀ tààrẹ bí ní àná yẹn àjọ̀dé kí wọ́n kọ́rọ́ dá adúlọ́ wọn àwọn sọ fún mi pé kí n kọ́rọ́ gbé àwọn ìyá ayé mẹ́tú ìgbé station ni máa gbé àwọn lọ́wọ́ sọ fún mi bọ̀ wọ́n ti lo ipò yẹn náà fún mi lẹ́nu òtòrò àti lọ sí gbogbo test tẹnika lọ ṣe bẹ́ẹ̀ bàtà débi gbogbo test yẹn àti ṣe gbogbo ẹ̀ ti wà sọ sí gbogbo ẹ̀rí ti dájú ẹ̀ ti bá yí ara yín jẹ́ ti ṣàyè ọmọ torí yóò débi gíga bọ̀ wọ́n release result yẹn fún wa. ẹ ládìí Ọ̀yọ́ adé ọ̀rẹ́ àlọ́ wọ́n jẹ́ kó yé wa pé àwọn ò lè release ẹ̀ fún wa lẹ́yìn NCDC. ẹ má wọlé wọn á release ẹ rálá fún lẹ́tà àwọn rí ẹ gba result ẹ má wọlé. ìgbà wọn nídìí ẹ ti. ẹ má wọrí ẹ ní problem ẹ relax ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ pẹ̀lẹ́. kí ló orúkọ yín sà. orúkọ mi Táyọ̀ Oyèbánjí. Mr. Bayo. Táyọ̀ Oyèbánjí. ṣé ẹ̀kan yẹn náà lẹ ṣe àbẹ ti ṣe tẹ́lẹ̀. ẹ̀kan yẹn náà ní sà. kí ló tẹ́ fi ṣe bẹ́ẹ̀. níjọ́ yẹn mo sùn sínú ilé ọmọ yẹn náà ń gbọ́ ó dẹ̀ wá bá mi fún dádì òun fóònù lówó oúnjẹ pé dádì òun ìwádìí dádì rẹ̀ sì wáyé lóòótọ́ ẹni tó ń rojọ́ yìí èmi tí mo máa fún lónìí mo ti fún lówó bí ẹ̀mẹ́ táǹsì tuntun náà rí torí mi àti ẹnìkan là ń gbénu dáàtọ́ ọmọ mi obìnrin ó dẹ̀ sì wá ń jọ yẹn tó ní dádì òun kò fún lówó oúnjẹ mo dẹ̀ gbà 5,000 naira ni lọ yọ 500 naira ń bẹ̀ fún mi 500 naira yòókù mi ìmọ̀ bí ó tún ṣe lu èmi gángan fún ara mi ò tọ́ ni bí mo tẹ́ mo sùn lọ súwìtì bẹ́ẹ̀ ni. ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ ni sà. ìgbà tó ń kígbe tó ń sunkún pera yín padà ń táyà. kò kígbe èmi gan mi ìgbà mi ìṣẹ́jọ́ pé mo rìdíìsì gangan kò dẹ̀ gbé torí pé bóyá èmi gan ìmọ̀ tó ṣe mí jọ yẹn torí mo padà sùn lọ ni tó gan ló padà wá jí mẹ́nu ilé. ọmọ yẹn kú lè sọ̀rọ̀ tó yà pé bóyá kẹ́ni kan ìjọ yẹn nìkan ni ó kú ti sọ fáwọn ẹ̀gbọ́n tó gba rìpọ́ọ̀tù ẹ̀ náà lẹ̀ ìjọ yẹn nìkan ni àzìmọ́ tó fà èmi mo fún lóúnjẹ kò sí dádì rẹ̀ nù ilé èmi mò ń gbọ́ bùkátà rẹ̀ ó ní ó ti ṣe ju wọ̀gán tó ń rojọ́ tí mi lè mọ̀ fún lóúnjẹ bá a ṣe ń jẹ́ nù ilé màá ní kọ́ mọ̀ mi lọ gbóúnjẹ fún ẹ. ẹ bá ń lé àbí. mo bá ń lé o ṣùgbọ́n mi ì já nǹkan kan lára rẹ̀ o bẹ́ẹ̀ ni mo ní mo bá ń lé. bẹ́ẹ̀ bá lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ ti ṣèṣe kátẹ́kẹ̀ yìí sí pẹ̀lú yín torí ẹ sọ̀rọ̀ dáadáa. káyà bí ó ti bọ́kọ̀ gbé. kọ́kọ́rọ́ aláàtẹ. ilé ò bá dùn bí ìgbà ẹni ló máa rí o. ọmọ yín àti ẹlẹgbẹ́. wọ́n jọ bẹ́ẹ̀ ni wọ́n jọ jẹ́ gbẹ́sà. ìyàwó yín kọ́. mi níyàwó yín ló lè. ọmọ yín yẹn obìnrin rẹ̀ ló ná. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ̀ sí nǹkan kan pẹ̀lú ọmọ yín yẹn rí. tọ́bí mi bá ti rán pẹ̀lú ìtàn. sọmọ yẹn wà ń bí. kò sí bí mo àwọn mo ti rán àkàlọ̀ ọ̀dọ̀ yà rẹ̀ gan wọ́n ní mo bá yà rẹ̀ ń lé gan àti òun. torí bí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ èmi ti ní kó máa lọ́dọ̀ yẹ ìwé pé mo lè má wà lé ládẹjọ́ ìwé nìkan ní wàdá sùn sínú ilé. iṣẹ́ kí náà ṣe sá. àwọn tó ń ra scrap. ṣé géètì lẹ́wà. irọ́ mo dá sọ́ọ̀bù gba ìsàlẹ̀ àpá. ìgbà ẹni ló máa rí o. kọ́kọ́rọ́ aláàtẹ. ètò tó rere kébì wá má ṣe túká. kọ́kọ́rọ́ aláàtẹ. olùkàtà ni wọn kì í máa yí ara wọn o. kọ́kọ́rọ́ aláàtẹ. ká ṣe báyìí. aláàjì ń jẹ́ ẹ̀pẹ̀ bá ti lè ṣe fún mi náà ní sà. ìṣàgbára nǹkan lọ́wọ́ mi sà ẹ̀pẹ̀ bá ti lè ṣe fún mi ní sà. ọmọ yẹn ni mò ń rò. bẹ́ẹ̀ ni sà lórí ìlàtí ẹ̀rọ nìkan lájọ́ ń gbélé sà. kódà ẹ dìde. ilé ò bá dùn bí ìgbà ẹni. olùkàtà ni wọn kì í máa yí ara wọn o. Daddy mi last year wọ́n introduce níbo lẹ̀ ń gbé kó tó dìgbà tí wọ́n introduce mo ń gbé ní US. United States of America ilẹ̀ ń gbé. Yes sir, yes sir. ok. So ọmọ pé wọ́n ń gbìyànjú láti wá
ẹnìkan tó máa tọ́jú mi but ẹ má mọ yorùbá bí ò clear. ẹ̀yin má wọ́ọ̀rì a máa manage ẹ̀. okay so wọ́n ti ń gbìyànjú náà wọ́n ti ń try kò work bẹ́ẹ̀ yẹn so wọ́n ṣáà try ilé wọ́n ṣe get ilé February 14 last year. ní 2024. yes sir. okay. so mo á sọ fún dádì mi pé dádì pé àwọn obìnrin sìn they are just after my money. They don't care about me. They don't really care. Wọ́n care rárá. So mo á sọ fún dádì pé kọ́ máa sọ fún wọn pé mo wà l'Amẹ́ríkà o pé bóyá Èkó ni mò ń gbé o àbí Òṣogbo ni mò ń gbé o pé báyìí ló ń ṣẹlẹ̀ kìíní kan. Nàìjíríà ni wọ́n ti rí obìnrin yẹn. yes Nàìjíríà ló ti rí. níbo dádì yín wà Nàìjíríà làwọn náà wà US làwọn wà ta ló wá bò lọ́ ti wá rí obìnrin yẹn. true bóyá friend wọn kan báyìí. ok ni wọ́n ti introduce obìnrin yẹn sí wọn. yes sir. àwọn náà wá introduce ẹ̀ sẹ́yìn náà. yes sir. ok. so láìpẹ́ lẹ́jìnà so àṣà ń date ṣá àṣà bẹ̀rẹ̀ sí ń date mo á notice nǹkan ó ní òun 28 years lòun èmi kẹ mo lọ gbá research lórí Facebook mo á sọ pé eléyìí ò ń ṣe 28 years. bó o lẹ ṣe rí. mo lọ sí fóònù mi mo lọ fi picture ẹ mo á fi gbá research ẹ lórí Facebook. bó o lẹ ṣe mọ̀ pé ẹ ti rí lórí Facebook. wọ́n send the picture sí mi. ok mo á fi hàn àbúrò mi. ok. so ó wá describe bó ṣe rí ṣá everything èmi ṣáà wo orúkọ ẹ lórí Facebook. pẹ̀lú description yẹn. so lórí Facebook lèmi wá wò 1988 ló kọ síbẹ̀ Facebook ẹ̀ gangan bí i 1989 àbí 1988 àṣé ọmọ 35 years àbí 36 years ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì mọ̀ èmi kàn wò pé bóyá irọ́ ni. ọmọ ọdún mélòó lè rẹ̀ yín. ṣé mi bẹ́ẹ̀ni mo ti pé 29 years. báyìí. ok so lẹ́yìn yẹn àṣàǹdé ti ṣá so from there mo á wá sí Nàìjíríà wàá rí mo ṣáà sẹ́ndì owó ó ní Lọ́kọ́jà lòún ń gbé mo ṣáà sẹ́ndì owó mo ṣáà sẹ́ndì ẹ̀ sí kó máa bọ̀ ní Lọ́kọ́jà ní Èkó èmi kẹ́ ti ra bẹ́ẹ̀dì mo ti sẹ́ndì owó sí dáàdì mi factory lèmi ń ṣiṣẹ́ sí mo ń ṣiṣẹ́ ní factory ní US mo sẹ́ndì owó sí dáàdì mi bẹ́ẹ̀ wọ́n ti wọ́n wà Nàìjíríà gbà yẹn. dáàdì yín wà Nàìjíríà gbà yẹn. exactly. so mo ṣáà sẹ́ndì owó bẹ́ẹ̀dì mo sẹ́ndì ti frame everything TV AC gbogbo ẹ̀ pátá pé kó wà very very convenient fún mi. mo ṣáà dé. ṣé ẹ ti gbalé ńgbà yẹn ni. yes mo sanwó yes. dáàdì ti bá yín gbalé. yes. ok. so mo ṣáà dé Nàìjíríà ṣá àfúṣà àṣà kí a wá we did a lot so bẹ́ẹ̀ náà ni ṣá so. ẹjọ sùnjọ náà ni. bẹ́ẹ̀ni. ok so wọ́n. ó dẹ̀ gbà fún yín. bẹ́ẹ̀ni. ok. so wọ́n ṣàn give attitude kan tí mi like ó ṣàn sọ pé kìnnì kan ó ṣàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ṣàṣì mi like mi understand ẹ̀ mi wá understand ẹ̀ dáadáa ojoojúmọ́ là ń jà all the time a máa ń jà all the time. kí ló ń fàdí ìjà yín. bẹ́ẹ̀ni pé kó máa control mi bẹ́ẹ̀ni pé kí n bá ṣe báyìí kí n máa ṣe báyìí kí n máa ṣe báyìí mi jẹ́ like kí kó máa control mi anyhow so ó ṣàn ṣe anyhow ṣá so from there mo ṣáà padà lọ sí US padà. ọjọ́ mélòó lẹ́jọ́ lò ní Nàìjíríà. 3 months mo lò. 3 months òun náà dẹ̀ bá yín lò 3 months yẹn ẹjọ́ wà papọ̀ ni. bẹ́ẹ̀ni. fún 3 months. bẹ́ẹ̀ni. ok. but before that ó dà pé kàn ṣẹlẹ̀ before that ó ní ilé tí dáàdì mi gbà ó ní kò dáa. ok. ó ní ilé yẹn kò dáa rárá pé ilé igbó ni kìnnìkan ilé ará oko ni kìnnìkan ó ṣe bẹ́ẹ̀ sí ní sọ̀rọ̀ ṣá you were just talking anyhow wọ́n sọ fún pé okay I don't believe pé ilé yìí dá for me the house was very good ilé yẹn dá gan so it get to a point that òjò jẹ́ bẹ́ẹ̀ sí ní rọ̀ gbà tójò ń rọ̀ ọwọ́ omi wá ń kán sórí bẹ́ẹ̀dì èmi wá fìlẹ̀ pé ó dà pé òjò
dà pé òjò ń wọnú kíní máa sọ fún ok kò sí wàhálà tí bá dé US o màá send owó sí ẹ kó lọ gba ilé mi. Ìgbà tí mo wá dé US màá send owó sí 300,000. That was April mo send ẹ 300,000 mo kọ́kọ́ send sí. Láìpẹ́ láì jìnnà ó ṣàní pé ká kúrò nílé yẹn ò kíní kan mo á send 200,000 pé Ọlọ́run fẹ́ ṣeun nínú owó yẹn mo á send 200,000. That is 500,000 naira tí mo send sí. Ó wá fi lọ kó ẹrù òun àti àǹtí ẹ̀ yẹn gbogbo àwọn méjèèjì lọ kó ẹrù but nǹkan tó fojú ọ̀nkú mi rí ni àǹtí ẹ̀ bẹ́ẹ̀ sì ní gbá ojú ọ̀nkú mi tó bẹ́ẹ̀ sì ní lu ọ̀nkú mi ṣá tó ń lu báṣubàṣu tó ń disgrace ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí gbogbo ẹ̀ náà ni mo gbọ́ everything mo gbọ́ wọ́n ṣáà ń bẹ ọ̀nkú mi gan the same gan wọ́n tí ìdáríjì mi báyìí wọ́n tí ẹ̀ tí fẹ́ ta sí mi rárá ẹ̀ so gbà tó wá pààkì gbogbo property mi gbà yẹn so máa sọ fún pé kó send bí ilé yẹn ṣe rí description ilé yẹn ó ṣáà send ẹ̀ ṣá gbà tẹ́mi fẹ́ wá sí Nàìjíríà ní yíyẹ yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní give me mo tẹ̀ fẹ́ ra fridge gbà yẹn mo fẹ́ ra fridge kan gbà yẹn torí fridge tí mo rà yẹn kò dáa wọ́n á ní ok wọ́n á send 450,000 mo ṣáà gádà owó yẹn bẹ́ẹ̀ wọ́n ṣáà send ẹ̀ 450,000 fún ti fridge mo tún ra TV mi 300,000 plasma TV. kí ló wá padà ṣẹlẹ̀. gbà tí mo wá dé Nàìjíríà ó wá ń give excuse pé kí n tó dé Nàìjíríà ó wá ń give me excuse pé pé ẹnìkan pè òun pé lady kan láti Jẹ̀bú ó pè òun pé fi ọkọ òun lẹ̀ o pé ọkọ òun ti marry o pé kò fi lẹ̀ o kìíní kan ó ṣáà ń give oríṣiríṣi excuse. She was just giving an excuse for me. I was like, I don't have any me nǹkan tó ń sọ. Gbà tí mo wá before kí tó dé Nigeria mo send the message sí pé I'm flying I'm coming to Nigeria o kò respond sí mi ó ní ṣé wò ní send owó birthday fún mi mo tún send owó 50,000 sí fún birthday so and ìgbà tí mo wá dé Nigeria wọ́n wá sọ fún pé mo wà láàándo mo pe ọ̀rẹ́ dádì pé kò gbé call so lẹ́yìn yẹn ṣá kò for like a day mo ti ń pè gbà yín lọ́wọ́ á gbé call wọn láwọn ní òun bọ̀ o pé òjò ń wọ̀ pé òun bọ̀ mo ṣáà dúró I waited for like 5 days I spent like 5 days in Lagos so lẹ́yìn yẹn kò wá mo á ní mo á sọ fún ọ̀rẹ́ dání pé ó dà pé gẹ̀ yìí dà pé ó ti dùpù wa o and there's nothing I can do about it lẹ́yìn yẹn mo á ní òkè o jẹ́ à lọ sí Ìbàdàn ọ̀dọ̀ àbúrò mi ni mo wà and ibẹ̀ yẹn tí tó bá flush ìgbẹ́ á máa ru ìgbẹ́ á wà all over the place like bẹ́ẹ̀ ni pé yàn ń sùn sínú ìgbẹ́ ni. I sick for like 2 months. This is the 3rd month now. 31 Nigeria. Yes. ẹ lè padà mọ́ ni. No, mo ṣì máa padà. I came there for my son. Okay. For your son? Yes, I have a son there. Okay. Bóyá ṣé èyí pé obìnrin ẹni tó bímọ fún yẹn ló ń pe lady yẹn ṣá. I don't think so. I slept for like 2 months inside that pit. Mo sùn mi jẹun fún 7 days. Ògì mo kàn mú. Ìyá ọmọ tí sàn yẹn ìyá rẹ̀ ńkọ́. Ṣé ìyá ẹ̀ ti sá lọ ó ti it's just a long story. Ṣé Nàìjíríà lẹ ti fẹ́ ìyá ẹ̀ náà àbí US lẹ́wà? Nàìjíríà. Ẹ sì wà ní Nàìjíríà gbà yẹn. Yeah. So. How old ni ọmọ yẹn báyìí? My son is 5 years old. 5 years old. Bẹ́ẹ̀ sà. Okay, ọdún wo lẹ dé ọdún mélòó ti lò ní US?
Spent 10 years. 10 years. Yeah. Wow, okay. Ẹ wálé gan ni lẹ fi rí màmá son yẹn náà. Yeah. Okay. Mo fẹ́ ṣe nǹkan fún ni, mo fẹ́ ṣe surgery fún ojú. Surgery ojú fẹ́ ṣe fún. Fún son yẹn. Yeah, nǹkan tí mo wá sí fún Nàìjíríà nìyẹn àti mi máa ṣe 5. Èló ń gbogbo owó tí ọmọbìnrin ti gbà lọ́wọ́ yín báyìí tí ò fi gbé kọ́ọ̀lù yín mọ́. 8 million naira ló gbà. 8 million naira. 8 million naira ló gbà lọ́wọ́ mi. Ló ti gbà lọ́wọ́ yín. Ló ti gbà lọ́wọ́ mi ló ti lọ. Ni kò wá gbé kọ́ọ̀ yín mọ́ báyìí. And mo the funniest part. Àmọ́ ẹ jẹ́ sọ. Tó bá rí èébú tó bú mi. Èébú oríṣiríṣi èébú. Èébú yẹn ti pọ̀ jù. Tẹ́ bá gbọ́ èébú yẹn ẹ lè stand there. You can't stand it. Èébú ti pọ̀ jù. Èébú. Ó ní èmi abandoned child. Pé mọ́mì mi ó ti sá lọ. Oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé kò rí yín bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ kó tó máa gbowó lọ́wọ́ yín ni? Ó ti rí mi, wọ́n ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi kàn mọ̀, èmi rò pé mi mọ̀ pé báyìí ló ṣe máa rí náà. I didn't know. Mi mọ̀ pé báyìí ló ṣe máa rí. She was telling me, no, I'm a good, I can't hurt you. So it was. Ẹ mọ family ẹ kankan. Mo mọ ẹ̀gbọ́n ẹ̀ kan, òun àti ẹ̀gbọ́n ẹ̀ lọ́jọ́ wà, but mo ti ń try number ẹ̀, ìyẹn náà èpè ló ń bú mi. Ẹni tó ń introduce ẹ̀ sí dáàdi yẹn ńkọ́? Mi mọ ibi tó wà, ìdá pé kò nìyẹn wà. Dáàdi yẹn ò pé ẹni yẹn àbí dáàdi yẹn ò tí mọ story. Dáàdi tó introduce ẹ̀ bó lọ ṣe mọ̀ síbẹ̀ nìkan náà ni ó níbi tó yẹ kán. ó níbi dáàdi yẹn náà ṣe mọ lady yẹn. So gbà tí wọ́n pe dáàdi yẹn máa ń pe lady yẹn dẹ̀ fún wọn ní information pé kí wọ́n jáwọ́ lórí lady yẹn pé àbí lórí ọ̀bọ yìí. ìgbà tóun di pé òun rí pé ó fẹ́ máa gbá ọmọ yín o pé òun ti ṣiṣẹ́ débẹ̀ o eléyìí ó gbàngbà tí dáàdi yẹn sọ fún un. Ìfẹ́ ti bò ó lójú. kò gbà rárá níṣẹ́ ni wọn àti Ìfẹ́ níṣẹ́ wọ́n ń ṣépè fún lady yẹn bí lady yẹn ṣe yọwọ́ ní tiẹ̀ nìyẹn ìgbà tó wá di pé gbogbo ẹ̀ wá di bó ṣe rí yìí àti wá ṣe ń bẹ lady yẹn ni tóun lè ṣe ni pé òun lè fún wa ní nọ́mbà ìyá ẹ̀ adẹ̀pẹ̀ ìyá ẹ̀ gbà ìmùngàn gbà mo débílẹ̀ nìkan àpèyẹ ẹ̀ ó lóun mẹ́rin tó ń jẹ́ Ìfẹ́. Ẹlẹ́ẹ̀kejì tí mo pè mo ní kì í ṣe fún ìjà kì í ṣe fún ti wàhálà nǹkan báyìí lọmọ yín ṣe ó dẹ̀ ní pé òkè òun ti gbọ́ kí ni kóun wá ṣe. Mo ní bẹ́ẹ̀ ṣe máa bá a rí Ìfẹ́ láti ṣe kí ni láti jọ jókòó kan jọ sọ̀rọ̀ tó bá yẹ pé yẹsọ òun mọ̀ pé òun ò fẹ́ ọmọ ẹ̀ mọ́ àwọn ohun tó gbà lọ́wọ́ ẹ̀ kó return ẹ̀ pé ohun tí àwa láti settle náà nìyẹn yóò máa ṣe pa fóònù nìyẹn ẹ̀yìn gba ẹ̀mọ́dẹ̀ tún pé kò pick kọ́ mu. Ṣé fọ́tò òfẹ́ dà? Ṣé fọ́tò òfẹ́ ni? Bẹ́ẹ̀. Ìfẹ́ kí ni? Ìfẹ́ Dayọ̀ àbí? Ìfẹ́ promise Dayọ̀ Ayẹni. Ìfẹ́ promise Dayọ̀ Ayẹni. Ó lè jẹ́ pé ogún kan tó dáhùn ọ̀la yẹn ó lè má jẹ́ ó kọ wọn. Orúkọ ẹ̀ ni. Orúkọ ẹ̀ gangan ni. Bẹ́ẹ̀ ni ló wà ní. Lórí bank statement ẹ fi ń sanwó fún Ìfẹ́ promise Dayọ̀ Ayẹni. Bí ẹ bá ń gbọ́ abẹ́ tó bá mọ̀ wọ́n bóyá tí akùnrin sọ ó dẹ̀ lè má jẹ́ òdodo ó lè níbi tẹ́ ẹ sọ sí ó dẹ̀ lè jẹ́ pé gbogbo owó tí wọ́n sọ pé owó ti di 8 million ó lè má tó bẹ́ẹ̀ ó sì jẹ́ pé bóyá ẹ̀gbọ́ kankan lọ́wọ́ wọn kò sí wàhálà kẹ́yìn ó kàn yọjú sí wa tàbí kẹ́ ẹ pè wá kájọ sọ̀rọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ń tọkùnrin sọ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀sì ní í fẹ́ mọ́ èyí tó wá jẹ́ èrè nínú tẹ́ẹ̀jọ ṣe ẹ̀yẹ èrè ń bẹ̀ẹ́ kẹ́sì kó tiẹ̀ fún èrè tèmi lélẹ́yìí o kó bá yẹ pé gbogbo àwọn nǹkan tó rà sílé pátá ń lè rè yín owó tẹ́ẹ̀ tó wá gbà lọ́wọ́ ẹ̀ tí á jẹ́